gbọ́ ná. Ohun tí ó ṣẹlẹ̀ ni pé arábìnrin tí à ń sọ̀rọ̀ nípa èyí Àpòmù ni ó ń gbé tó sì jẹ́ wípé ó ní ọmọ ọkùnrin tó ti dàgbà díẹ̀ bẹ́ẹ̀ sì ni òun àti ẹni tí ó pè láti ìlú Ìbàdàn tí ó ń jẹ́ Onífádé Oyèkànmí tó gba àwọn èèyàn sí Ifá náà máa ń pè olórúkọ dédé pé arábìnrin tá à ń sọ̀rọ̀ pé yìí ní agbègbè kan tó ń pè ní Yànàdíà nílùú Ìbàdàn tó bó ṣe pé arábìnrin ó ní kó yọjú sóun òun náà sì wò pé táwọn ti jọ jẹ́ ọ̀rẹ́ Fúlàní arábìnrin tá à ń sọ yìí tó òun wò pé táwọn ti jọ jẹ́ ọ̀rẹ́ ó ní kó yọjú sóun òun náà sì gbéra ló lọ síbẹ̀ ní ọjọ́ tá à ń sọ yìí bóun ṣe lọ òun ò mọ̀ pé ọ̀tọ̀ ni tí Ifá arákùnrin tó jẹ́ Onífádé Oyèkànmí tó gbé yẹn mọ̀ sí Ifá kò mọ̀ pọ̀tọ̀ ni tí wọ́n ní lọ́kàn fún un. ní Yànàdíà. ní Yànàdíà nílùú bẹ̀ mi ò mọ̀ bẹ̀ àmọ́ bí wọ́n ṣe dárúkọ. ẹ̀mí mọ̀ bẹ́ẹ̀. agbègbè ìyànà fíléèjì gómìnà wa nù. bó ṣe dárúkọ agbègbè ni pé ibẹ̀ ni òun gbé tó jẹ́ ká mọ̀ pé bí ìbá ìjọ ló ń gbé ni wípé arábìnrin tí ó fi ọmọ àti àwọn èèyàn rẹ̀ lẹ́ẹ̀lé nílùú Àpòmù kó tó ti kó gbéra láti wá sílùú Ìbàdàn ó ti fi nọ́mbà ọmọ rẹ̀ ọkùnrin yìí ọmọ ọkùnrin yóò ti lé níbi 20 lé díẹ̀ ó ti fi nọ́mbà rẹ̀ pé Ifá rí ọmọ ẹ̀ ló wà wò pé òun rántí pé ìyá ọmọ ń pe ẹnìkan bàdàn gbà tó lọ sọ fáwọn ọlọ́pàá pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ òun ò rí ìyá ọmọ o òun wá sọ̀rọ̀ ìjáde tán wá ní kó lo nọ́mbà ọmọ yìí láti fi pe Ifá so nọ́mbà yìí náà lò láti fi pè é. gbogbo bó ṣe ń sọ tẹnu ẹ̀ ń yọ̀yọ̀yọ̀ ilá pọ̀ of like ilá ẹnu ẹ̀ ń yọ̀ ọ ti jẹ̀lá ọ̀rọ̀ ọlọ́rọ̀ ń dùn lẹ́nu ẹ̀ jù ṣé bí wọ́n ṣàlàyé gbogbo ẹ̀. wọ́n ṣàlàyé arákùnrin ṣàlàyé bọ́n ṣe pa arábìnrin bọ́n ṣe fún lọ́rùn. PPRO Ọ̀ṣun ṣé pírẹsẹ́ńtà ni. ayé ìṣe pírẹsẹ́ńtà mọ́. tí ayé ò bá kí bí ayé ò bá sọ ọlọ́pàá pírẹsẹ́ńtà ló gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú bí mo ṣe ń tèmi rí yìí àwọn èèyàn ó sì rí ẹ lọ sórí Facebook àmọ́ kẹ́ ẹ tó lọ sórí Facebook kẹ́ ẹ tó join ẹ̀ àárọ̀jà tá a bá tọjà dé ẹ join Facebook báyìí o ẹ gbọ́dọ̀ ẹgbọ́n tí Fọlọ́runṣọ́ sọ lẹ́ẹ̀kan mo rí pé ó ń yọ̀ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀ sì dùn lẹ́nu mi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀ mo máa fẹ́ kọ́ lọ́rọ̀ ó sọ bó ló ṣe rí ẹ mọ bá ṣe rìnrìn àjò báyìí kíní ti Akeem dà ó wà lọ́dọ̀ gbogbo yín o bá ṣe rìnrìn àjò kíní ti kù bọ́rọ̀ ń ṣe rírè arábìnrin kan ó kú nílé rẹ̀ l'Àpòmù arábìnrin òun ìyàwó Fúlàní ni Fúlàní lòun gan àmọ́ Yorùbá dùn lẹ́nu ẹ̀ ó wá dágbére fọ́mọ ẹ̀ pé mo fẹ́ rà jíà o eré Yànàdíà ẹ̀ ń lọ́dọ̀ ẹni báyìí ìwà tí ó bá dọwọ́ bí aago 6 ń dè kíní ẹ̀bà tí ó wà nínú kíní tútù ó ṣàfẹ́ràn ẹ̀fà tútù lọ sí kẹ́sìnì mú ẹ̀bà tútù ọjẹ́ ọmọ rẹ̀ 26 year old ẹ ló sọ fún báńgbà tí ń lọ yún ní ó wá wò ńgbà tí ń dọwọ́ alẹ́ tí ò rí ya ẹ̀ pé kí n gbogbo kótókótó yìí ló bá bẹ̀rẹ̀ sí pé nọ́mbà bá di switch off fóònù méjì níyà rẹ̀ ní o ó bẹ̀rẹ̀ sí pé nọ́mbà ó pé gbogbo nọ́mbà switch off kò gbọ́dọ̀ switch off ìgbà wọn retí ìyá tíyà ò padà dé lálẹ́ bó ṣe dàárọ̀ ló ń sì mọ̀ ló bá di police station. Kò sí chájà kíní yòókù ló bá di police station ìgbà tí ẹ lọ sí police station irọ́ etí mo send sí. Si, Splash gangan mo fẹ́ lò inú bẹ́ẹ̀ ló wà
edited. Ìgbà ó dé police station ló bá róye mọ́mí Amina wọ́n kú òǹlé lánàá wọ́n sọ fún mi pé wọ́n ń lọ sí àjíà lọ́dọ̀ ẹnìkan ẹni tí wọ́n lọ sọ́dọ̀ rẹ̀ I don't know àmọ́ wọn ò sì padà dé títí dàárọ̀ yìí o àwọn ọlọ́pàá bá sọ díṣẹ́ sẹ̀ǹpẹ̀tẹ̀ ọlọ́pàá ò bá ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ fúli ọlọ́run tiẹ̀ ti ṣe ìlànà ọlọ́pàá wa gan ó ti yàtọ̀ dáadáa báyìí kìsì ni wọ́n jì sẹ̀ǹpẹ̀tẹ̀ bá ṣe tẹ́lẹ̀ ni you go buy paper for statement you go buy paper you go buy biro for statement bí ẹni pé wọn ò kọ statement tẹ́lẹ̀ náà ṣé o ti gbọ́ oya let's go. ẹ bá mi dárúkọ yín fún mi àti wà. orúkọ mi ni SP Ọ̀pálọ́lá Yẹ́misí Ọláwọ̀yìn èmi ni alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun. màmá lẹ́nu ni wọ́n ṣe àkójáde àwọn ọ̀daràn tí wọ́n jẹ́ pé nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń kà lọ́kọ̀ọ̀kan ìdèyí lára àwọn agbọ́ nípa àwọn. Ọ̀pálọ́lá Yẹ́misí Ọláwọ̀yìn èmi ni alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun. A rí i pé arákùnrin tí ó ṣekú pa ìyá rẹ̀ ní Kájọlà ní Àpòmìkiri ní ọ̀sẹ̀ tó kọjá a rí i pé ẹ fojú ẹ̀ léde lónìí kí ẹ bá wa sọ nípa ìṣẹ̀lẹ̀ náà. Tòótọ́ ni arákùnrin ọ̀hún gbà tó ń ṣe àpatẹnujẹ́wọ́ fún wa ó ní pé ìgbà táwọn ń lọ sóko òun mú ìyá àwọn ìyá tó bí 100 ọdún ní ọmọ 100 ọdún ni màmá yẹn kó tó kú àwọn ń lọ sóko òun wá rí i pé ò nílò oko màmá yẹn láti gbà lọ́wọ́ wọn kó ń lè jogún oko ọ̀pẹ yẹn torúkọ ọ̀pẹ yẹn pọ̀ díẹ̀ òun wá rí i pé tóun ò bá pa màmá yìí òun ò ní lè ráyè jogún oko tí à ń sọ nípa oko ọ̀pẹ yìí ní bóun ṣe ti lulẹ̀ nìyẹn ṣe mọ̀ pé nígbà tí ìyá dẹ̀ ti dàgbà ó ṣe ti lulẹ̀ ìyá ò lágbára mọ́ olóhùn kan mú màmá òun bá fún un lọ́rùn pé kó lè bá a kú tán yányán bí òun ṣe pa nìyẹn bóun sì ti pa tán lòun bá wọ lọ sí inú oko ẹlòmíì tí ò sí níbi oko yẹn tó wà ní tòsí ibẹ̀ kán lè bá a rò pé ẹnìyẹn ni ó pa màmá ṣùgbọ́n níparí ọ̀fẹ́ Ọlọ́run a rí mú a rí pé òun ló pa màmá yẹn òun náà sì ó fẹnu ẹ̀ jẹ́wọ́ sí pé òun pa màmá. kí ni ìgbésẹ̀ tó kù? ìgbésẹ̀ tó kù ni pé ṣe mọ̀ pé ìwádìí sì ń tẹ̀síwájú gbàtà bá rí parí ìwádìí tá a ṣe gbogbo ètò tó yẹ ká ṣe tán lórí rẹ̀ dandan ni kó lọ fi imú dánrin òfin kó lọ fojú balẹ̀ ẹjọ́ ìyẹn náà la máa ṣe lẹ́yìn ilé. Ìmọ̀ràn wa fún àwọn aráàlú náà ni pé pàápàá jùlọ àti ẹ̀ lè pé bàbá eléyìí lọ́dọ̀ torí ó tó bí ọmọ ọdún márùndínláàádọ́rin ọmọ ọdún márùndínláàádọ́rin ní 65 years a lè pé lọ́dọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀dọ́ náà nísìn ń sáré wówó tó ń wá ọ̀la kiri ìjọ́ mélòó gan ni kó arúgbó kù téèyàn ń gbà ní pàpà màmá yẹn nísìn wọ́n ti tó bí 100 ọdún kí ló dé tí òkúkú fààyè gbà níbi táwọn ẹlòmíì gan ti ń sọ pé kíyà wọn Ọlọ́run bá wọn lọ́rẹ̀ kó má kú kó bí ẹni pé kó má tiẹ̀ kú mọ́ ìwọ tún yín tiẹ̀ lọ́rùn ẹjọ́ ẹjá rọra ṣe nípa owó nísìn àti mú nísìn ta ni ó wà ní gbogbo nǹkan yẹn òun gan náà kò mọ ohun tí ó jẹ́ àtúbọ̀tán tó ń gangan báyìí ìyá náà kò ṣe oko wà bẹ́ẹ̀ ẹlòmíì náà ni ó tún wá jogún ẹ̀ kò sí ní tó dáa rárá ẹ jẹ́ á fi sùúrù sáyé látọdún tó ti ń bá a bọ̀ náà ṣé kò lè ṣiṣẹ́ kó fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ kó fi ní owó kó fi ní lárí ni téèyàn fi ń dúró de ogún ológun ẹ jẹ́ ká ṣiṣẹ́ fúnra wa ẹ jẹ́ kí ká mọ́kàn kúrò ká mójú kúrò nípa pé a máa panilẹ́kúnjayé a máa jálè onílé máa fi bo tara ẹni kò sí èyí tó pé ń bẹ̀ torí bí wọn ò tiẹ̀ mú báyìí náà ní tí ó béèrè lọ́jọ́ iwájú náà ó béèrè torí pé ẹ̀san ìgbé ẹ jẹ́ ká ṣe sùúrù káyé máa fi jàgídíjàgan wá owó ká máa fi tipátipá owó káàkiri a sì fẹ́ sọ fáwọn aráàlú tá a bá ti rí nǹkan kan tá a kẹ́fín nǹkan kan tàbá kẹ́fín àwọn tí a ò mọ̀ ládùúgbò wa tá a rí i pé wọ́n ń ṣeré gbèrègbè ẹ jẹ́ á sọ fún agbófinró ká tètè pè wọ́n kí àlàbọ̀rùn tó dẹ̀wù mọ́ wa lọ́wọ́ kó tó di pé omi ó ti ẹ̀yìn bọ ìgbín lẹ́nu
ẹ jẹ́ ká máa tètè sọ torí ọlọ́pàá a kì í ṣe àjànú ní tẹ́ ẹ bá sọ fún wa náà láà ṣiṣẹ́ lé lórí ẹ máa ràn wá lọ́wọ́ láti ràn yín lọ́wọ́. Orúkọ mi náà ni SP Ọ̀pálọ́lá Yẹ́misí Ọláwọ̀yìn, èmi ni alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ bá mi dárúkọ yín fún wa. Orúkọ mi ni SP Ọ̀pálọ́lá Yẹ́misí Ọláwọ̀yìn, èmi ni alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun. Màmá lẹ́nu ni wọ́n ṣe àkójáde àwọn ọ̀daràn tí wọ́n jẹ́ pé nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń kà lọ́kọ̀ọ̀kan ìdèyí. Lára àwọn a gbọ́ nípa àwọn kan tí wọ́n ní babaláwo onífádé ìpínlẹ̀ kan tí a gbọ́ wípé ó ṣekú pa arábìnrin kan lórí pé àwọn fẹ́ ṣe oògùn owó. A kàn fẹ́ kí ẹ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Tòótọ́ ni ní ọjọ́ 18 oṣù tá a wà nínú ẹ̀ oṣù kẹta tá a lò lọ yìí ó ní arákùnrin kan lórí pé ìyá àwọn ó sọ wípé òun lọ sí Ìbàdàn lọ́dọ̀ ọmọ ọgbọ̀n ọdún ọmọ Ọ̀yọ́ mo pààyàn ló gbé mi débi ìyá Ahmed Fúlàní ṣáìdì kiri yẹn ni mo ti mọ̀ wọ́n. Báwo lẹ ṣe pàdé ara yín? Ó ṣẹlẹ̀ pé Fúlàní kan wà tí mo máa ń lọ bá oníṣègùn ní Fúlàní yẹn gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ babaláwo ọlọ́rọ̀ ni wá. So ọjọ́ tí mo wá lọ síbẹ̀ mo bá Fúlàní ìyá Ahmed yẹn lọ́dọ̀ rẹ̀. So èmi àti Fúlàní yẹn jọ ń sọ̀rọ̀. Ìgbà tó tó bí ìṣẹ́jú mélòó kan tí mo bá Fúlàní yẹn sọ̀rọ̀ ìyá Ahmed yẹn dìde kúrò ní ọ̀dọ̀ wa. So èmi rò pé báyà wọn ti lọ. Ìgbà tó táìmù tí mi fẹ́ mọ lọ mo pàdé wọn lójú ọ̀nà bí tọ́kadà fẹ́ gbé mi gbà. Wọ́n ní kí n dúró mo rò pé wọ́n fẹ́ ní ká gbé àwọn dé títí níjọ́ yẹn. So wọ́n wá sọ fún mi pé èmi làwọn fẹ́ rí pé bọ̀ lẹ́yìn Fúlàní tí mo wá báyìí àwọn tó mọ Fúlàní mi níbò mi pé Ògbómọ̀ṣọ́ ló wà bí mo ṣe mọ̀ wọ́n rí nìyẹn. Ṣé wọ́n mú yín lọ sọ́dọ̀ Fúlàní yẹn? Níjọ́ tó wọ́n ní pé àwọn ọmọ mi lọ s'Ògbómọ̀ṣọ́ yẹn èmi gbọ́kadà lọ láti ilé. So àwọn wọ mọ́tò apàdé ní Ògbómọ̀ṣọ́ ní Ìtàkì. So hòtẹ́ẹ̀lì níbi tó mú mi lọ́njọ́ yẹn akànjọ jókòó lóòótẹ́ yẹn ó pẹ́ mo ní Fúlàní tẹ́lẹ̀ fẹ́ mú mi wá bá ń kọ́ wọ́n pè ìgbà tó pè lórí fóònù wọ́n sọ pé ó ní ẹyẹ ń kọrin lòun tó wà ọjọ́ dẹ̀ ti lọ́njọ́ yẹn mo ní ilẹ̀ ti sú mi lé ẹyẹ ń kọrin wọ́n ní pé àwọn fẹ́ mú mi mọ̀ pé ó tó lè kọ́ mi ní nǹkan míì yàtọ̀ sí Fúlàní tí mo lọ bá yẹn gẹ́gẹ́ bí pa pé èèyàn bá tó ń wá ẹ̀kọ́. Ọjọ́ tẹ wá pa yìí kí ló ṣẹlẹ̀ láàrin yín? Nǹkan kan ṣẹlẹ̀ láàrin wájú pé wọ́n pè mí láàárọ̀ ọjọ́ yẹn ní on the 13 oṣù kejì pé Fúlàní tí mo fẹ́ rí yẹn ó ti wà ráǹdì lọ́dọ̀ àwọn so fún wọn dẹ̀kọ́ tí mo wá pè wọ́n padà mo ṣe wá pè wọ́n wá ní àwọn náà ń bọ̀ so wọ́n ṣe wá wádọ̀ mi ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìfi ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni pé èmi àtàwọn ọ̀rẹ́ mi àwa mẹ́fà àti àfà kan bẹ láàrin wa ó ní pé tá a bá rí obìnrin pé tá a bá pa pé a lè fi ṣògùn owó. Ṣé àfà tẹ̀yìn ṣe kò jáwó tẹ́lẹ̀? Ṣé babaláwo yìí kò já owó tẹ́lẹ̀? Ó gbè mí. Kí ló wá dé tẹnu fẹ́ ṣògùn owó? Kọ́lọ́run ṣàṣàánú wa ni. Báwo lẹ ṣe pa? Èmi àti Lékan Oyèbọ̀dé lájọ kọ́kọ́ fún lọ́rùn. Ìgbà tó wọnú ilé? Bẹ́ẹ̀ni. Ó bẹ́yìn méjèèjì nínú ilé? Bẹ́ẹ̀ni àwa méjèèjì náà ni wọ́n bá ń lé èmi lọ pé ẹnì kejì mi wà ní. Ẹ wá fún lọ́rùn? Bẹ́ẹ̀ni wa. Kò pariwo nígbà tẹ́ ń fún lọ́rùn? Kò pariwo. Báwo lẹ ṣe mú arábìnrin yẹn kúrò níbi tó ń gbé wá síbi tẹ́yìn wá? Fúnra wọn náà wá sọ́dọ̀ wa. Láti bo náà ti wá sọ́dọ̀? Láti Ìkirè ni wọ́n ti wá sí Ìyànàjíà nìbàdàn. Kí lẹ sọ fún wọn pé ká wá ṣe báwo? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní pé Fúlàní tí mo fẹ́ rí yẹn ipò ti wà ráǹdì iná fi wá. Wọ́n fẹ́ mú yín lọ sọ́dọ̀ Fúlàní? Bẹ́ẹ̀ni mà. Ìgbà tẹ wá pa tán kí lẹ fi òkú ẹ̀ ṣe? Àfòkù ṣé kì í ṣe pé ẹ pè wọ́n fún bísíǹsì kan? No. Kí wọ́n bá yín ṣe interpretation fún Fúlàní kan? No àwọn náà fẹ́ mú mi mọ Fúlàní. Ìgbà tẹ pa tán kí lẹ fi òkú ẹ̀ ṣe? Àjò òkú wọn àfijó nǹkan. Kí lẹ jó mọ́? Àjò ìfun ẹlẹ́dẹ̀ mọ́ àti ìfun ajá àti ìfun ewúrẹ́ àti ìfun àgùntàn. Onìkan náà lájú mọ́. Báwo wá ní ọwọ́ ṣe tẹ̀ yín? Báwo lẹ ṣe máa lò ó? Àfà yẹn náà àfà tó ní ká ṣe yẹn kò tí ì ṣàlàyé fún kálukú ó ní ká pín sọ́wọ́. Báwo wá ní àṣírí yín ṣe tú? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n mọ̀ fi nọ́mbà kan pè mí nọ́mbà tó fi wọ́n pè mí yẹn mi mọ̀ pé nọ́mbà ọmọ wọn ni nọ́mbà yẹn náà fi wá pè mí padà pé hello èmi ń kọ́ sí èmi lónífádé mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní táwọn bá fẹ́ rí mi ń kọ́ mo ní tó bá dé Ìyànàjíà ká béèrè mi.
bẹ́ẹ̀ Pẹ̀lú iṣẹ́ babaláwo tẹ̀ ń ṣe, ṣé ẹ ti pààyàn rí yàtọ̀ sí mi ì tí pààyàn rí wọn. kí lẹ wá máa ń lò? mi ì kulẹ̀ ṣoògùn tẹ́lẹ̀ bí kábàyàn dáfá kábàyàn rúbọ náà ni Ṣé ẹ jogún bá ni àbẹ́kọ̀? mo jogún bá ní. Bàbá yín kọ́? Bàbá mi ti kú. Ọ̀dọ̀ ta lẹ ti jogún? Bàbá mi àti bàbá tó bí bàbá mi babaláwo ni bàbá mi. Ìgbà wo lẹ ti ẹbu tó wà lọ́wọ́ yìí Yes, tẹ ti pín gbà tẹ ti ṣiṣẹ́ yẹn? yes sir. Ẹni ò tí sọ fún mi bẹ́ẹ̀ ṣe ó wá Ẹnìkan. kẹ́kàn gbé sọ́wọ́ ni. Inú ẹnìkan kò tí ì lò ó. Kí ni wọ́n sọ báwo náà ṣe ní kẹ́kàn? Ó ní pé tàbá ti jí láàárọ̀ pé òun kálukú mọ̀ ọ̀fọ̀ tí ì lò pé bọ̀ òun ó lọ mú ọ̀fọ̀ rẹ̀ wá. Òkè ẹ̀ mọ̀ fọ́ tí Bẹ́ẹ̀ni. wọ́n ti wà mọ́fẹ́ wá fún mi Bẹ́ẹ̀ni sir, tí wọ́n fi mú ọ ní. bẹ́ẹ̀ni sir. Bí àwọn wo làwọn irú iṣẹ́ wo lẹ́ ń ṣe ẹ̀rí babaláwo ní Ẹ̀yin babaláwo nìkan náà mọ̀ ọ́ ṣe. ẹ̀rí ṣògùn owó fún yẹn? Àràrà mi ì tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní àlejò púpọ̀. Ṣé níyàwó ẹbí Mo níyàwó mo lù. ìyá mi lẹ Ìyàwó kan náà ni mo ní ọmọ mi? ọmọ méjì. Báwo lẹ ṣe fún gbà kan? Ṣá Báwo lẹ ṣe fún gbà kan padà mú? ó jẹ́ ìnira fún mi náà ni. Tọ́lọ́ba lè ní kíjọba fojú àánú wò wá náà. Bìrìsà ìyàwó mi lélẹ̀. Àfà àtẹ̀jọ́ iṣẹ́ yẹn bàbá mi fún mi. Ahmad lórúkọ rẹ̀ kò sí níbí. Bẹ́ẹ̀ ni. Amúlòkó ló ń gbé. Onífàdé Oyèkánmi, Ẹ tó ọmọ ọdún mélòó? ọmọ ọgbọ̀n ọdún, Ọmọ olúbo ni yín? ọmọ Ọ̀yọ́. Kí ló gbé yín débi? Mo pààyàn ló gbé mi débi. Táyà lẹ pa? Ìyá Ahmed Fúlàní. Ibo lẹ ti? Oyèbọ̀dé Ọlálékan lórúkọ mi. 40 years báyìí. Ìbàdàn mo ti wá. Mi gbọ́ ìsìn. Apá èèyàn ni. Mi ò mọ orúkọ ni ẹ̀bẹ̀ tí Fúlàní lẹ́nu yẹn. N tó ṣẹlẹ̀ ni pé mi ò lọ iṣẹ́ ń jò yẹn. Iṣẹ́ bíríkìlẹ̀ ni mo ṣe. Bẹ́ẹ̀ ni, ìyàwó kan, ọmọ mẹ́ta. So mo ṣe wá débẹ̀ mo rí pé mo bá ọ̀rẹ́ mi Onífádé àti ẹnìkan bàbá Àjíkẹ́ wọ́n jọ ń drag ara wọn ṣá. Mo sá máa fọ̀rọ̀ gan, mo sá pé kí woman mẹ́ escape pé kájọ drag sájọ pàṣá lédè kékeré. So àwa kan fún un lọ́rùn, èmi ń di lẹ́sẹ̀ mọ́. So bó ṣe kú nìyẹn. Bẹ́ẹ̀ ni. Àti bàbá Àjíkẹ́. Bẹ́ẹ̀ ni. No, ó ti weak gan already. No, èmi bá wọn lórí ẹ̀ ní sà. Bẹ́ẹ̀ ni. Wọ́n á bá wa lórí ẹ̀ àjọmọ̀ láti pìlẹ̀ nǹkan yà wá mẹ́fẹ̀ẹ̀fà ti mọ̀ tẹ́lẹ̀. Wọ́n á bá wa lórí rẹ̀ nǹkan yà wá mẹ́fẹ̀ẹ̀fà ti jọ mọ̀ tẹ́lẹ̀ ṣe mọ̀ kò pọ̀ sí ẹni tí ò bá yàn mọ̀ ń pa nǹkan bẹ́ẹ̀ kéèyàn ránṣẹ́ pè pé kó wá bá nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀. Ṣẹ́ni dájọ́ mọ̀ ní pé kálukú wa gbìyànjú pé aláfẹ́ ṣoògùn owó. So àfà kan ló dẹ̀ sọ fún wa pé ta bá rí èèyàn láti fi ṣoògùn owó yẹn pé òun mọ nǹkan oògùn owó yẹn. So kò sẹ́ni kankan tí ò ti gbọ́ sí tẹ́lẹ̀ kó tó di pé a rí Fúlàní yẹn nínú wa. Ó gbọ́ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ìkirè ló ń gbé. Ìkirè ló ti wá. Oyèbọ̀dé Ọlálékan lórúkọ mi. 40 years báyìí. Ìbàdàn mo ti wá. Mi gbọ́ ìsìn.
no twice yẹ ò ní ìdí. àwọn ló ń ṣiṣẹ́ ẹgbẹ́ Ah, máa okay, bọ̀ lẹ́yìn. okay. ẹ kó ń bẹ̀ sẹ́yìn náà wà sí pọ̀ lẹ́rọ̀. Wọ́n ti wọ́n náà wà lára àwọn tí ó kọ́ yìí. Ó yẹ ọgbẹ́ fún wọn, ẹ jẹ́ kí wọ́n jókòó. Yes, sir. They say we should be giving them VIP treatment. Ẹ̀gbọ́n, kí lorúkọ yín? Ifáyẹmí Ọ̀jẹ̀léke. Okay, can you speak English? No. Pidgin. Yorùbá ni mo gbọ́. Eh? Yorùbá ni mo gbọ́. Okay. Kí ni ogun yín débi? Nítorí ẹni pé ọ̀rẹ́ mi tó pè mí pé kí n máa bọ̀ pé a ní iṣẹ́ kan tí ń bẹ ńlẹ̀ pé a lè ṣe pé àfa àwọn kan fóun ní iṣẹ́ kan pé òun náà wà ń bẹ̀ yẹn. So ìgbà tí mo dẹ̀ dọ́dọ̀ rẹ̀ ní bóyá bí ọwọ́ ìrọ̀lẹ́ ṣá ló sọ fún mi pé Fúlàní kan ń bẹ tí àwọn ti pa pé kí n wá lọ wò kí láfi ṣe ó dẹ̀ ní nǹkan nú rẹ̀ náà la ní ìdí tí àáfàá yẹn sọ pẹ̀lú àwọn èròjà so adẹ̀ débẹ̀ adẹ̀ la adẹ̀ kó ìfun rẹ̀ tí mo rí mọ tẹ́mi fi kúrò níbẹ̀ náà nìyẹn. Ìgbà wo lẹ ti máa ń ṣe irú iṣẹ́ yẹn? Wọ́n ní Ó ṣẹ̀ṣẹ̀ pè mí náà bó ṣe pè mí fún náà nìyẹn. irú iṣẹ́ wo ìgbà wo lẹ tó kọ́ sí rí ìgbà wo lẹ bẹ̀rẹ̀? Ẹ̀yin kan sọ pé wọ́n pè fún iṣẹ́ wọ́n mọ̀ pé ẹ máa ń ṣe tẹ́lẹ̀. Babaláwo ni tó bá fẹ́ sọdún fáa máa ń lọ sí ọ̀dọ̀ rẹ̀ so ìgbà táwa náà sì sọ pé bàbá rí nǹkan tá a fi lè máa dé èèyàn tí nǹkan fi lè máa ṣe dáadáa so ńgbà tó sì pè mí tí mo dọ̀ ó ní àṣepé ní táwọn ń sọ ti wà nílẹ̀ pé báyìí kàṣà báyìí káwó náà mo fi dọ́dọ̀ rẹ̀. Sẹ́yìn èyí ó ti ṣe bí èèyàn mélòó tẹ́yìn ti bá wọn kọ́ ṣàtẹ́lẹ̀ bá Ó ṣe pè mí náà ní fún yẹn yàtọ̀ fẹ́ lómi. kò sí nǹkan kan tó dà wá pọ̀ náà nìyẹn. Ó kì í ṣe mọ̀ pé yín mọ̀ ọ́ ṣe. Rárá ó ti sọ fún wa tẹ́lẹ̀ pé táwọn bá ti rí nǹkan tí ó lè jẹ́ pé nǹkan tó lè dowó pé òun ó pè wá ká fi lè ṣiṣẹ́ ajé pé òun ó pè wá ó sì sọ fún wa pé àáfàá àwọn kan fóun láti rí owó kan so bó ṣe á sọ fún mi bó ṣe pè mí níjọ́ yẹn kódà wọ́n ti pẹ́ níyẹn kí n tó débẹ̀ gan so ńgbà mo sọ pé bó la ṣe á fẹ́ yanjú ẹ̀ báyìí pé mi ti fẹ́ mọ̀ lọ́wọ́ ní ara òfin nǹkan náà náà lè àfẹ́ kó mo ti máa tá a bá ti kó tán pé kí n máa bá tèmi lọ so bá ìṣepò náà tán náà ni mo fi lẹ́lẹ̀. Èló ni wọ́n fi ń gbà tẹ́ parí iṣẹ́? Wọn ò fún mi ní nǹkan kan wọ́n kàn wá gbé kinní yẹn fún mi nígbà wọn jọ tán ni. Kí ni wọ́n gbé fún? Ẹ̀tù tí wọ́n wà ń bẹ̀ tí nípa ìjọ àti ìrí ló wọ́n láàfáà yẹn náà ló máa ṣàlàyé bá ṣe lò fún wa. Ẹ̀túrú kí ni wọ́n pe orúkọ yẹn fún? Ẹ̀kíní tí wọ́n jó yẹn ẹ̀kíní ìfún tí wọ́n jó yẹn náà ni. Kí ni wọ́n ní iṣẹ́ òní àyè òsè fún yín? Iṣẹ́ owó náà wọ́n ní yóò ṣe. Iṣẹ́ owó náà wọ́n ní yóò ṣe. Sáǹjẹ̀nu ní gbòó wá ní àbí wọ́n tẹ̀lé máa lò lọ. Ó láàfáà yẹn ò tí ì ṣàlàyé fáwọn. Kí lẹ̀yin dá nínú àwọn ọ̀fẹ́ ìjọ ṣe? Ní tí mo ṣe ń bẹ̀ náà nìyẹn. Ọmọ ìlú wo ni? Ìbàdàn náà ni. Ìbàdàn ni wọ́n. Àwọn náà bèrè. Kí lorúkọ? Ifáyẹmí Ọ̀jẹ̀léke. Tí o ní falẹ̀ yín àbí? Wọ́n ń fa náà ní ṣùgbọ́n. Wọ́n lè fi owó kan sílẹ̀ ló lè fi sílẹ̀. Ó dàbí pé 22,000 ní ẹgbàá lọ́wọ́. Owó tí mo fi lẹ́njọ́ yẹn wọ́n fún mi lówó pé kí n fi wọkọ̀ padà nínú owó yẹn. Owó kí lẹ dá? Owó tí wọ́n láwọn fẹ́ fi ra nǹkan yòókù fún ni. 25 ni mo kó fún ọ̀fọ̀ wọ́n fún mi 2,000 pé kí n fi wọkọ̀ padà níjọ́ yẹn. Ajẹ́gbẹ́ tí mo ṣiṣẹ́ lè ní ẹ̀ bá mọ̀ sí ní kú 25,000 dání. 091 2370 8675 local calls international +234